mẹ́wàá yẹn ọdún ká kúkú gbọ́dọ̀ lọ́wọ́ ara yìí o. Oníṣòro ajé kí ló ṣẹlẹ̀? Mo ṣe fẹ́ kọ́ tàbí fi káàkiri sọ pé ojú ẹ̀ fọ́ kò jẹ́ kó rí náà ọ̀dà kí ló wá ṣe sí tìrú. Ọládé má bínú owó pé àtọ́wá tó ṣe ìyà tí Kọ́ládé fi ń jẹ mí òun lè rí yìí o. Lílù ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ adéwà ìgbàgbé ọ̀rẹ́ adéwà ọjọ́ orí ẹni tá à ń sọ yìí after all ìwọ náà mọ ìkó wà nínú òbí wọn ni kò bọ́ sí ìkókò expect pé anytime tó bá ti pè mí bẹ́ẹ̀ náà ni màá kọ́ jáde létí màá kọ́ wà báyìí. Ó wà láyé tí mo wà láyé tí mi ò disturb ẹ̀ tó yẹ kó máa disturb ẹ̀. Tó bá sí pé dókítà ní kí n ní sùúrù kódà mi bá ṣe ojú ìfúnra mi wàhálà ipò lọ.